ṣé mọ̀ pé lára àwọn nǹkan tó lè káni láyà nílé ayé ìní kí wọ́n gbé egun kí wọ́n gbé fún akáyín pé kó lọ mọ́ ọrùn kó mọ́ jẹ́ ní tí ó kọjá agbára wa kọ́ lọ́mọ fi dán wa wò èyí ń bẹ́ẹ̀ ná ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo àwọn ọmọ ayé òde òní bíi tèmi ẹ jẹ́ á tẹ̀síwájú nínú òǹkà Yorùbá lónìí ṣé ẹ gbàgbé pé ẹ̀wá eléyìí ò ní 10 20 ogún ni àbí okòó 30 ọgbọ̀n gbòòyà àtúnṣọ lórí àwọn èdè ogógún mo ti sọ nípa wọn sẹ́yìn bíi ogójì 40 ọgọ́ta 60 ọgọ́rin 80 ọgọ́rùn-ún 100 ọgọ́fà 120 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ multiples of 20 àtúnṣọ nípa àádọ́ èyí ò ní pé mẹ́wàá dín ní ìdí ogún fún bí àpẹẹrẹ tán bá fún wa ní 50 ẹ rí i pé mẹ́wàá dín ní 60 kí là ń pè 60 ọgọ́ta mẹ́wàá dín wàá sọ di àádọ́ a wà mú ìpín tó gbẹ̀yìn nínú ọgọ́ta ìpín ní last sound in this case ta a wà papọ̀ yóò wá di àádọ́ta 70 ní àádọ́rin 90 ní àádọ́rùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbòòyà àtúnṣọ lórí tí a bá ń ro òǹkà kéékèèké tá à ń rò mọ́ àwọn òǹkà ńláńlá pé bó la ṣe máa ń pè wọ́n òǹkà kéékèèké àwọn ní òǹkà láti 1 sí 9 1 to 9 ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán tá a bá ń rò mọ́ àwọn òǹkà ńláńlá òfin tí ń bẹ́ẹ̀ ní pé tá a bá ń rò láti 1 dé ẹ̀rin 1 to 4 á pè mọ́ òǹkà tá à ń rò mọ́ á wà ló lé added to àmọ́ tó bá ti pé 5 sókè á wà mọ́ pé mọ́ òǹkà tá a fẹ́ lọ bá á wà ló dín less from fún bí àpẹẹrẹ 31 eléyìí ń jẹ́ 1 ọ̀kànlélọ́gbọ̀n 32 èjì ó lé ní ọgbọ̀n èjìlélọ́gbọ̀n 33 ẹ̀ta ó lé ní ọgbọ̀n ẹ̀tàlélọ́gbọ̀n 34 ẹ̀rin ó lé ní ọgbọ̀n ẹ̀rìnlélọ́gbọ̀n àmọ́ tó bá ilé pé 35 á wà ní kí ni òǹkà tá a fẹ́ lọ bá 40 which is ogójì á wà ní àrùndínlógójì 36 ẹ̀rin ó dín ní ogójì that is 40 less 4 37 ẹ̀ẹ́tàdínlógójì 40 less 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lónìí ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí ẹgbẹ̀ àti ẹ̀ẹ́dẹ́ àmọ́ kí n tó sọ̀rọ̀ lórí ẹgbẹ̀ àti ẹ̀ẹ́dẹ́ ẹ jẹ́ á mọ̀ wípé n tí Yorùbá máa ń pe 300 òun ni ọ̀ọ́dúnrún n tí wọ́n máa ń pe 400 òun ni irinwó kìí ṣe irinwó 300 ọ̀ọ́dúnrún 400 irinwó ẹgbẹ́lẹ́yìn sápò náà kí wá ní ẹgbẹ̀ ní Yorùbá ń pe ìdí igba kí ni jẹ́ igba 200 ìdí igba multiples of 200 ní Yorùbá ń pe ẹgbẹ̀ oye ẹgbẹ̀ tó bá wá jẹ́ ní ó jẹ́ ká mọ̀ tá a pè gan délẹ̀délẹ̀ ẹ mọ́ gbàgbé wípé bó tiẹ̀ jẹ́ pé ìdí igba òun ní 400 irinwó ni Yorùbá ń pè ẹyọ eléyìí ń kúrò ẹ já bẹ́ẹ̀ látòrí 600 it's a multiple of 200 isn't it how many 200 are there in 600 mẹ́ta a wà ní ìdí igba ńlá ń pè ní ẹgbẹ̀ mélòó wá ní ẹgbẹ̀ mẹ́ta 200 in 3 places mẹ́ta a wà béèrè lọ́wọ́ ara wa pé kí ni ìpín tó gbẹ̀yìn mẹ́ta the last sound in mẹ́ta is ta a wà rò mọ́ ẹgbẹ̀ yóò wá di ẹgbẹ̀ta 600 ẹgbẹ̀ta 800 wà ń kọ́ ẹsẹ̀ fúnra yín yóò wá di ẹgbẹ̀ lọ́nà mẹ́rin ìpín tó gbẹ̀yìn ní irin ẹgbẹ̀rin 1000 kọ́ ẹgbẹ̀ multiples of 200 lọ́nà márùn-ún ẹgbẹ̀rún 1200 ẹgbẹ̀fà 1400 ẹgbẹ̀je 1600 ẹgbẹ̀jọ 1800 ẹgbẹ̀sán 2000 ẹgbẹ̀wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀dá dó ń bẹ̀ náà kí wá ní ẹ̀ẹ́dẹ́ ni Yorùbá máa ń pè ọgọ́rùn-ún ó dín ní ẹgbẹ̀ tá a fẹ́ lọ bá kí ni ọgọ́rùn-ún 100 ó dín ní ìdí igba tá a fẹ́ lọ bá the next multiple of 200 ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ 500 ṣé mọ̀ pé 500 ó jẹ́ 600 less 100 isn't it kí ni 600 gẹ́gẹ́ bá a ti kọ́ra wa ẹgbẹ̀ta a wà ní ọgọ́rùn-ún dín ní ẹgbẹ̀ta ọgọ́rùn-ún dínún a wà sọ di ẹ̀ẹ́dẹ́ a wà rò mọ́ ẹgbẹ̀ta yóò wá di ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta 700 ńkọ́ ṣé mọ̀ pé it's 800 less 100 a wà ní ọgọ́rùn-ún 100 ó dín ní ẹgbẹ̀rin ọgọ́rùn-ún dín òun ni ó di ẹ̀ẹ́dẹ́ a wà ní kí wá ní 800 ẹgbẹ̀rin a wà ní ọgọ́rùn-ún dín ní ẹgbẹ̀rin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin eléyìí ò ní 900
sóyè yín báwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ẹ̀ẹ́dẹ́gbẹ̀fà wà eléyìí ó wà jẹ́ 1100 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́rí pé Yorùbá ẹ̀ dùn gan a máa tẹ̀síwájú nínú fọ́nrán tí ń bọ̀ àkó àsìkò yìí.